ẹ̀yin èèyàn lé gist tá à ń gbọ́ ni pé kábíyèsí sọ fún àwọn olórí yìí wípé kí wọ́n má kọ̀ǹpìà tádéníkàwò àti Queen Naomi pẹ̀lú ọmọ wọn mọ́ o wípé òun ò sọ fún wọn wípé kí wọ́n fi ọmọ wọn sílẹ̀ kan tó wá sínú palace wípé ó wù wọ́n ni wọ́n gba kọ́ńtíráàtì yẹn láti jẹ́ olórí kábíyèsí ló sọ bẹ́ẹ̀ allegedly bá ṣe gbọ́. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Ṣé dáadáa ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ìlú Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. So that tá bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí sọ̀rọ̀, wọ́n ní wọ́n fún àwọn olórí yìí ní wọ́n ní pé ní ayé láyé come to ever compare Prince Tadenikawo pẹ̀lú àwọn ọmọ wọn mọ́ wípé because àwọn ò sọ fún wọn wípé kí wọ́n fi àwọn ọmọ wọn sílẹ̀ àti àwọn tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó wá fẹ́ àwọn wípé àwọn ò fẹ́ gbọ́ irú ọ̀rọ̀ báyẹn nínú palace àwọn mọ́. Wọ́n ní ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ ni pé Mariam sọ pé ṣebí nítorí kábíyèsí ni òun fi ọmọ àwọn sílẹ̀ wípé kábíyèsí ní láti fi Tádéníkáwò náà sílẹ̀ nítorí kán máa fi wà pẹ̀lú àwọn. Kábíyèsí ní àwọn rí bẹ́ẹ̀kẹ̀ wípé láyéláyé wọn àwọn ò gbúdọ̀ gbọ́rú ọ̀rọ̀ játijàti báyẹn mọ́. Ipe ọjọ́ tí àwọn bá gbọ́ irú ọ̀rọ̀ báyẹn ní palace àwọn ọjọ́ yẹn ni àwọn olórí máa mọ̀ pé ọba ni àwọn bá lórí ohun gbogbo ni. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní ọjọ́ yẹn lẹ́ni yẹn máa padà sí ọ̀dọ̀ àwọn ọmọ tó fi sílẹ̀. Wọ́n ní torí pé àwọn ò fọ́ọ̀sì wọn kan tó wá di olórí. Wọ́n ní àwọn yanjú ràn wá sínú palace àwọn. Inú bí kábíyèsí ọ̀rọ̀ yìí lágbára. Kábíyèsí ní nítorí ẹ fi ọmọ sílẹ̀ ìyẹn ò wá mí pé àwọn máa fi ọmọ tàwọn sílẹ̀ káwọn wá pẹ̀lú yín ipe ṣé àwọn divorce màmá ọmọ ni àbí ẹ̀yin náà ò tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ rádaràda táwọn olórí ń sọ lẹ́nu ẹ̀yin èèyàn lé ìwọ Mariam báwo ni wàá ṣe sọ fún kábíyèsí tiwa wípé ìwọ fi ọmọ tiẹ̀ sílẹ̀ láti wá sí ààfin so ó yẹ kí kábíyèsí náà fi ọmọ tiẹ̀ sílẹ̀ láti kó gbogbo yín pọ̀ sínú. Are you stupid? Are you okay? Mi ò gbọ́rú ọ̀rọ̀ báyìí rí láyé mi. Mo mọ̀ pé o ti sọ̀rọ̀ yẹn tọ́gan kó tó mọ̀ pé o sọ̀rọ̀ ṣùgbọ́n wàá máa regret pé àkálò tí mo ò bá má ti sọ nǹkan tó wà nú ẹ̀ ló sọ jáde nǹkan tó dẹ̀ ń ṣiṣẹ́ lórí ló sọ jáde. Kábíyèsí ní àwọn ò fẹ́ gbọ́rú ẹ̀ mọ́ láyé àwọn kó má ẹ̀fà sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí gbogbo wọn ni wọ́n bá wí kó má ẹ̀fà sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí wọn mọ́ ẹni tí yóò bá wọ̀ kó kẹ́rù ẹ̀ kó lọ bọ́mọ ẹ̀ níbi tó fọmọ ẹ̀ sí ẹ̀yin ṣé ẹ̀yin náà ń pè lábìyamọ ṣé irú yín ló yẹ kó máa pè lábìyamọ ẹ fi àwọn ọmọ yín sílẹ̀ wá fọkọ mi ẹ wá ronú bẹ́ẹ̀ ṣe máa lọ tọ́jú àwọn ọmọ yín ẹ̀yin yìí ò kí ń ṣe abìyamọ ẹ dájú ẹ mọ̀ pé bóyá ó rí àwọn ọmọ tẹ́ fi sílẹ̀ ńlé òun ló ń fi ìyà jẹ yín nínú pálásì yẹn àwọn ọmọ yẹn ní ẹlẹ́dàá tiwọn o àwọn ọmọ yẹn wọ́n ní ẹlẹ́dàá tiwọn àwọn ọmọ tẹ́ fi sílẹ̀ ńlé tẹ́ abandon tẹ́ fi kì í ṣowó ní gbogbo nǹkan lè máa send owó obìnrin tó bá jẹ́ abiyamọ ó need láti wà nínú live ọmọ ẹ jẹ́ kí n bá yín sòótọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀yin olórí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ honestly tó bá jẹ́ pé ní family tó dáa ni àwọn family yín ò ní allow yín kẹ́ wá fẹ́ kábíyèsí rí èèyàn bá yín sọ̀rọ̀ abandon àwọn ọmọ yín sílé wá di olórí wá ń send owó kó máa tọ́jú wọn ṣé jẹ́ kí n sọ fún yín ṣé relationship ìyá àti ọmọ ṣó wà ń bẹ̀ ṣé relationship ìyá àti ọmọ wà ń bẹ̀ tó bá wá yá ẹ máa láwọn ọmọ yẹn wọ́n yá yàkuyà àwọn ọmọ yẹn ò gbọ́ràn báwo làwọn ọmọ ṣe fẹ́ gbọ́ràn ṣe wà ń bẹ̀ fún wọn ọ̀dájú ni yín o ọ̀dájú ni yín ẹ wá la ẹnu yín gbàgà ẹ wá ń sọ pé kábíyèsí kó fi Tádéníkáwò sílẹ̀ kó máa tọ́jú ẹ̀yin nínú palace bẹ́yìn fọmọ ti yín sílẹ̀ ṣé kábíyèsí rán yín iṣẹ́ pé kẹ́ wá sí palace tipátipá àbí kábíyèsí rán yín iṣẹ́ pé kẹ́ fi àwọn ọmọ yín sílẹ̀ ṣe bí ó wò yín lẹ wá sínú palace
nígbà tó jẹ́ pé ẹ̀ ń ṣàbíyamọ ẹ dájú tẹ́ ẹ̀ bá dájú ṣe máa abandon ọmọ yín ṣe máa abandon ọmọ yín sí ibi tẹ́ ẹ kó wọn sí tẹ́ fi wá jókòó sínú palace ẹ̀yin yìí kò yẹ kẹ́ ẹ jẹ́ olórí honestly kò yẹ kí àwọn kábíyèsí gan kọ́ máa fẹ́ ẹni tó ti bímọ tẹ́lẹ̀ kò yẹ kọ́ máa fẹ́ ẹni tó ti bímọ tẹ́lẹ̀ ẹni tó bá single ló yẹ kọ́ máa fẹ́ irú yín ẹ yẹ ní olórí especially ìwọ Mariam àtolórí Rónkẹ́ èèyàn burúkú ayé àtọ̀run ni yín tó bá yá wọn là ń bu yín àṣẹ ní bu yín ẹ̀yin náà worú ọ̀rọ̀ ní ńlá tó jáde lẹ́nu wọn ọ̀rọ̀ ńlá ló jáde lẹ́nu wọn pé kán abandon ọmọ wọn kí kábíyèsí abandon ọmọ wọn nítorí kíni nítorí yín ṣẹ́yìn tẹ́ ti gbòì kí kábíyèsí abandon ọmọ wọn nítorí yín any problem o ẹ̀yin olórí ẹ bẹ̀ kábíyèsí kí kábíyèsí má treat yín bó ṣe ń treat yín ṣùgbọ́n ọ̀rọ̀ ńlá burúkú ó wà lẹ́nu yín sí kábíyèsí ẹni kí kábíyèsí má treat yín bó ṣe ń treat yín ṣùgbọ́n kí ló dé tẹ̀yin ń treat kábíyèsí anyhow kí ló dé tẹ̀yin má treat kábíyèsí tí ẹ̀jẹ̀ kan ní àlàáfíà tí ẹ̀jẹ̀ kan gbádùn tí ẹ̀jẹ̀ kan ní rest of mind any small thing ẹ ti máa sọ̀rọ̀ ń pa Tadéníkáwò ṣé ẹ̀yin àti Tadéníkáwò ẹ wà ní kíláàsì kan náà ni bí ọmọ yẹn ṣe kéré tó yẹn bí prince yẹn ṣe kéré tó yẹn ó jù yín lọ kì í ṣe ti ọjọ́ orí la fi ń sọ ọba lọ́la ni ó jù yín lọ respect ẹ bá máa ní fún kábíyèsí ló yẹ kẹ́ ẹ máa ní fún prince Tadéníkáwò kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ anyhow ẹ̀yin èèyàn lé abẹ́ ẹ̀ máa gbọ́ nǹkan tí Mariam sọ kí kábíyèsí fi ọmọ tiẹ̀ kó fi sílẹ̀ kó wá jókòó ti ẹ̀yin nínú palace ó sọ ní àbójábọ́ níbo ni kábíyèsí ti rí àwọn olórí yìí o àwọn tó fẹ́ àwọn olórí fún kábíyèsí ìkà náà ṣe fún wọn o ìkà ni wọ́n ṣe fún wọn o kì í ṣerú kábíyèsí ló yẹ kó fẹ́ àwọn olórí nígbà tí Ọlọ́run taari obìnrin alálùbáríkà apọ́n bẹ́pọ̀ mi ti ẹ̀ mọ̀ bí mo ti ẹ̀ ṣe fẹ́ sọ obìnrin tó jẹ́ pé ó ní respect ó ní ìtẹríba wọ́n lẹ́mìí Ọlọ́run tó taari ẹ̀ sínú ayé kábíyèsí mo mọ̀ pé kì í ṣojú lásán gan làwọn olórí fi fẹ́ kábíyèsí kì í ṣojú lásán Ọlọ́run ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kábíyèsí máa ń ká mi lára honestly bí kábíyèsí ṣe nice tó kò ń ṣe kábíyèsí ló yẹ kó lọ kó sí ọwọ́ àwọn èèyàn báyìí kì í ṣe kábíyèsí ló yẹ kó kó sírú ọwọ́ olórí Rónkẹ́ àti Mariam anyway kábíyèsí náà wọ́n mọ nǹkan tó ń ṣe Ọlọ́run á dẹ̀ kọ́ wọn mọ̀ ọ́ ṣe èyí Mariam yẹn ń sọ pé ìgbà tó ń fẹ́ kábíyèsí òun expect kí kábíyèsí fẹ́ ìyàwó mi nígbà tí wọ́n fẹ́ kábíyèsí wò mọ̀ pé kábíyèsí níyàwó tẹ́lẹ̀ a ní ẹ̀ kí ń ronú kẹ́ tó sọ̀rọ̀ ṣé ìwọ ò mọ̀ pé kábíyèsí níyàwó tẹ́lẹ̀ kó tó fẹ́ kábíyèsí ó mọ̀ náà because ó kíá nǹkan tó fẹ́ ni kó da àárín àwọn àtìyàwó wọn rú ẹ̀yin olórí ẹ burú ẹ dẹ̀ dájú ó dájú abiyamọ ni yín tó bá jẹ́ pé ẹ̀ ń ṣọ̀dájú abiyamọ ẹ̀ ní abandon àwọn ọmọ yín kẹ́ ẹ wá sínú palace Mariam decision máa backfire because òjókòó ara ẹ̀ jẹ́ ogun ti pọ̀ jù tó bá jẹ́ pé o gbọ́ràn sí kábíyèsí lẹ́nu báyìí wàá máa gbádùn ara ẹ̀ ni ìwọ lọ ra lé tí kábíyèsí ní kó rà kó dẹ̀ move lọ sílẹ̀ wá rí pé o máa ní peace of mind àwọn tó kó mọ́ra nínú palace àwọn náà ń ṣe bí sí ẹ ò mọ̀ òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú nǹkan tí kábíyèsí fi ní kẹ́ lọ gbé ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn tó rán mọ̀ pé bẹ́ẹ̀ ṣe kóra yín jọ yẹn àwọn nǹkan wà ń bẹ̀ tá a gbọ́dọ̀ fẹnu sọ ìwọ lọ ra lé kọ́kọ́ gbé ìgbésẹ̀ yẹn kọ́kọ́ lọ ra lé tó bá ra lé tó wà láàyè rẹ̀ wà rí pé wà ní peace of mind ẹni tó ń gbá kurukuru tẹ̀lé òun gangan ẹ ṣáàjì adé mọ́ báyìí ẹ̀yin ará ilé ó yẹ kó ti yé yín kì í ṣe gbogbo ẹnu la fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọwọ́ tí kábíyèsí wà wọn gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ wọn gbá rádaràda lọ́wọ́ àwọn olórí because wọ́n ti dé bòde wá sinmi wọ́n ti pín kábíyèsí lẹ́mìí so the best thing náà ni kábíyèsí gbára wọn lọ́wọ́ wọn ẹ̀yin èèyàn lé ẹ wò tí n bá ní kí n máa sọ̀rọ̀ lọ fídíò yìí ó ti gùn
bọ̀ máa tún fi ọ̀rọ̀ yẹn máa tún fi kún the next video tí mo bá máa ṣe. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo ọkùnrin obìnrin ọmọdé àgbà tó ń gbọ́ mi, Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.